Ẹgbẹ́ ọkùnrin tí ò ní irùngbọ̀n. Ojú máńgò tó ń ṣàn nínú omi òun náà fi máa ń wò wá. Ẹgbẹ́ ọkùnrin tí ò ní irùngbọ̀n. Ojú máńgò tó ń ṣàn nínú omi òun ni wọ́n fi ń wò wá. Jímọ̀ Sá. Dàgbẹ́nù. Bẹ́ẹ̀ni sá. Inú mi dùn torí pé o kọ́ iṣẹ́ bí èèyàn ṣe ń jẹ́ ọkùnrin tí ò ní ní irùngbọ̀n. Ojú máńgò táwọn ayé fi ń wọ̀ yẹn máńgò ẹ̀ máa pọ́n ni. Àṣẹ. Wọn ní fojú máńgò tí ò pọ́n wọ̀. Àṣẹ. Torí àwọn èèyàn mọ̀ pé ẹni tó lówó lọ́wọ́ ni ò kì í ní irùngbọ̀n. Bẹ́ẹ̀ni. A ti trade irùngbọ̀n wa fún owó. Bẹ́ẹ̀ni. Ó ṣoríire nídìí iṣẹ́ yìí. Àṣẹ. Jímọ̀ Dàgbẹ́nù ó fi iṣẹ́ ìlọ́mọ lọ́wọ́. Àṣẹ. Ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ ni pé àwọn ọkùnrin tá à ní irùngbọ̀n irú ojú wo làwọn èèyàn fi máa ń wò wá? Àwọn èèyàn máa ń wò wá bí obìnrin. Because bí princess. Bẹ́ẹ̀ni bí princess obìnrin because ọkùnrin tí ò bá ní irùngbọ̀n ó máa ń jọ obìnrin lójú àwọn èèyàn. Àbí kó jọ mango àbí pear. Bẹ́ẹ̀ni pear. O ò ní jọ obìnrin lójú àwọn èèyàn. Àṣẹ. Torí pé o ti ń graduate náà ní irùngbọ̀n fi ń yọ díẹ̀díẹ̀ báyìí irùngbọ̀n rẹ̀ ó dẹ̀ bọ̀ dálẹ̀. Àṣẹ. Gẹ́gẹ́ bí ọkùnrin tí ò ní irùngbọ̀n tó bá tó wá lọ jẹ́ apárí ọkùnrin ò ní irun lórí ò ní irùngbọ̀n. Ibo lọ́lọ́run ti máa ń jìn kí wa ní irun. Irun abẹ́. Sọ pé irun ẹpọ̀n. Irun ẹpọ̀n. Sọ pé irun ẹpọ̀n. Irun ẹpọ̀n. Ẹpọ̀n rẹ̀ ò ní parí. Àṣẹ. A tún wá máa ń fi irun ẹpọ̀n yẹn a tún máa ń fi ṣoge a máa ń dì bíi tèmi báyìí mo lè ṣí fún yín irun ẹpọ̀n mi ṣùkú ni mo fi dì. Ṣùkú. Bẹ́ẹ̀ni ṣùkú ẹlẹ́wọ̀. Ṣùkú ẹlẹ́wọ̀. Bẹ́ẹ̀ni. Actually braid mo fi tèmi ṣe. Bẹ́ẹ̀ni. A kàn lè máa ṣí irun ẹpọ̀n fáwọn èèyàn ni. Bẹ́ẹ̀ni. Ò ní pálẹ́pọ̀n. Àṣẹ. Dárúkọ àwọn èèyàn bíi mẹ́ta ọ̀ méjì tó ti ṣoríire nídìí iṣẹ́ yìí pé wọ́n ní irùngbọ̀n wọ́n ti di dèèyàn láláyé. Pẹ́là. Pẹ́là. Bẹ́ẹ̀ni. Pẹ́là Ọlá Àṣẹ. nídìí iṣẹ́ yìí. Àṣẹ. Mo ń gbọ́. Ṣèyí vibes. Ṣèyí vibe. Bẹ́ẹ̀ni. Vibe rẹ̀ ò ní kú. Àṣẹ. Ó kọ ẹ̀yìn kan sọ. Owó baba Bólú Wizkid. Wizkid. Bẹ́ẹ̀ni. Kí ló rò pé ó fi ń pè é Wizkid táwọn sọ pé Wiz adult torí pé kò ní irùngbọ̀n orí rẹ̀ jọ mango kò sí irùngbọ̀n bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. ó ṣoríire bíi Wizkid. Àṣẹ. Àṣẹ. Ó lọ́mọ kan tí mo kọ́ṣẹ́ ní 1824 Kwam Apálẹ́pọ̀n ni mo kọ́kọ́ ń pè bọ̀ kò ní irùngbọ̀n Ọlọ́run dẹ̀ ti fi irun ẹpọ̀n jíǹkí ẹ̀. Bẹ́ẹ̀ni. Kwam ok wá wọlé kó gbàdúrà fún Jímọ̀ òun náà gba òun graduate ní iṣẹ́ tó kọ́ ẹ̀ ni. ṣùgbọ́n mo ṣe wà yìí 85 years ni mí mi ò ní irùngbọ̀n bọ̀ Ọlọ́run dá mi ní irun ẹpọ̀n ó pọ̀ gan-an ó kúnwọ́ gidi tí mo dì mo máa ń ṣe mo máa ń dì lójoojúmọ́ ni nídìí iṣẹ́ yìí wàá ṣe àṣeyọrí. Àṣẹ. o ní báyé rìnrìn àrífẹsẹ̀ sí. Àṣẹ. Àṣẹ. Kò tí ẹ lè rìnrìn àrífẹsẹ̀ sórí àwọn tí ò ní irùngbọ̀n sábà rìn bẹ́ẹ̀ni pọ̀. ọ̀gá ẹ kọ́ mi bẹ́ẹ̀. Ọ̀pọ̀ òròkà gbọ̀n ẹ jẹ́ káwọn photographer kan yá wa. Jímọ̀ bá mi kó ẹpọ̀n sorry bá mi kó oúnjẹ wá o. Ok ẹ jọ̀ọ́ ẹ bá mi kó oúnjẹ wá fún ọ̀gá ẹ tètè gbóúnjẹ wá fún ọ̀gá.